ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú gbàgbọ́ wà pé wọ́n súnmọ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun jùlọ tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress lásìkò yìí ADC ìyún ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ìyún Honourable Najim Salam ìlà ń sọ nípa ẹ̀ ó mà ti tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìpàdé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fẹ́ bá Arẹ́gbẹ́ṣọlá parí ìjà ìyún lásìkò tí ètò ìdìbò ọdún 2023 ń bọ̀ tí Najim Salam tó sì ti jẹ́ kó di mọ̀ pé Tinubu gan ló padà dálẹ̀ àdéhùn ìpàdé náà nítorí pé gbogbo nǹkan tí wọ́n ní kí àwọn ṣe ni àwọn ṣe ṣùgbọ́n tí Tinubu ò ṣe àwọn nǹkan tí àwọn jọ fi ẹnu kò sí pé ó yẹ kóun náà ṣe láti apá ọ̀dọ̀ ẹ̀ kì í ṣèròyìn mọ́ pé àárín Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu kò gún régé ṣé tẹ́lẹ̀ sì rèé ẹni tí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ̀ ọ̀tún ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun gan ni Arẹ́gbẹ́ṣọlá kódà Tinubu ti sọ rí pé bóun bá ń sùn tóun dẹ́ rí téèyàn kan dé lójijì tó gbé ọ̀bẹ sóun lọ́rùn láti dúnbò òun bóun bá sáré tají tóun bá ẹni náà lórí òun pẹ̀lú ọ̀bẹ tóun rí i pé Rauf Arẹ́gbẹ́ṣọlá ni Tinubu ní ṣe lọ́kàn yóò balẹ̀ tóun yóò sùn padà nítorí pé òun mọ̀ pé kò lè ṣe òun níbi ṣùgbọ́n lójijì ní ìjà máa dé sáàrin àwọn méjèèjì débi pé kò sẹ́ni tó bá wọn rí yanjú tó sì ti di ọ̀tá láàrin ara wọn báyìí débi pé ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ wà báyìí. ṣá onígbà tó ń sọ̀rọ̀ lórí ayẹyẹ ọgọ́ta ọdún tó pé 60 years Najim Salam tí gbàgbọ́ wà pé òun gan ni Arẹ́gbẹ́ṣọlá fẹ́ fi ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2018 ohun tó tún jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ìyẹn former speaker of Ọ̀ṣun State House of Assembly nígbà tó ń sọ̀rọ̀ ni ló máa tú àṣírí pé Tinubu fúnra ẹ̀ ló gbé àwọn oníṣẹ́ dìde láti lọ parí ìjà pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá ó ní ìlú Àbújá ó ní ìpàdé náà ti wà ó lé àwọn tí Tinubu rán àwọn alágbára náà ní Malam Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà báyìí ìyẹn National Security Adviser bẹ́ẹ̀ ló tún rán ẹni tó jẹ́ ògbónágbòǹgbò ẹgbẹ́ òṣèlú APC tó súnmọ́ Tinubu púpọ̀ ìyẹn tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Katsina ìyẹn ọ̀gbẹ́ni Ibrahim Masari ó ní àwọn ni Tinubu rán wà láti wá parí ìjà bẹ́ẹ̀ lórí Arẹ́gbẹ́ṣọlá wà ń jókòó kódà ó ní ìpàdé ọjọ́ náà láti aago 8 alẹ́ sí aago 3 òru ni làwọn fi ṣe bẹ́ẹ̀ ló ní Arẹ́gbẹ́ṣọlá òun àwọn bíi Kọ́lápọ̀ Álímì Sàlísí Gbénga Àkànwó tí wọ́n ṣiṣẹ́ nù ìjọba Arẹ́gbẹ́ṣọlá ńgbà tó wà ní ipò gómìnà ó ní gbogbo àwọn làwọn wà nínú ìpàdé náà tó sì jẹ́ kó di mọ̀ wípé níṣe ni Tinubu ń bẹ Arẹ́gbẹ́ṣọlá wípé àwọn Nuhu Ribadu jíṣẹ́ Tinubu pé ó ń bẹ Arẹ́gbẹ́ṣọlá pé kó jẹ́ káwọn jọ ṣiṣẹ́ papọ̀ kí wọ́n pàgbé ọ̀tẹ̀ tó sì ní Arẹ́gbẹ́ṣọlá sọ fún wọn nínú ìpàdé náà wípé bó bá fẹ́ kọ́rọ̀ yanjú àfi kán yánṣẹ́ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà kán má ṣe jó jẹ́ ìpàdé l'Àbújá lásán ṣùgbọ́n tó ní àwọn Tinubu wọn gbé ìgbésẹ̀ mọ́ orílẹ̀ ìlú sì fa wàhálà nítorí pé àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá wọn lérí sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé bó bá lọ parí ìjà tí kò jẹ́ káwọn mọ̀ sí ìta rẹ̀ lọ ṣe àwọn ò ní jẹ́ kí wàhálà náà tán tí Najim Salam sì ní ilé ìgan ni ló da àdéhùn ìpàdé táwọn ṣe ní ọ̀gànjọ́ òru láti alẹ́ wọ ọ̀gànjọ́ òru náà rú tó sì ní Tinubu gan nìkan lọ bi léèrè èdè tí kò fi ṣe gbogbo nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá sọ nínú ìpàdé náà pé àlàáfíà yóò fi jọba tó sì ní ká má ṣe bu Arẹ́gbẹ́ṣọlá mọ́ nítorí pé ó fẹ́ kàlàáfíà jọba ṣùgbọ́n Tinubu ẹni kò ṣe gbogbo nǹkan tó ní kó ṣe nínú ìpàdé tí àwọn ṣe náà.